Ẹ kú dédé àsìkò gbogbo bí tẹ́ ti ń gbọ́ mi lé lóko tàbí lẹ́yìn òde, ẹ jẹ́ kí á gbàdúrà bàbá wa olùfẹ́ wa wọn àgbéyìnga ṣe ń lọ́ba fún àánú àtọ́jú rere ńlá láti àrígbà o àdúpẹ́ orí ọ̀fẹ́ láti rí ọjọ́ àbámẹ́ta mìíràn nínú oṣù kẹjọ. A sì dúpẹ́ nítorí gbogbo àbá rere tí ẹ ní fún wa ní ẹ̀yin Olúwa jẹ́ kó wá sí ìmúṣẹ, àti èyí tí àwa pàápàá ní fúnra wa ẹ jẹ́ kí ó wá sí ìmúṣẹ. Gbogbo ìyìn àti ọlá ní fún orúkọ yín o. Ọ̀rọ̀ tẹ́ ó gbéyẹ̀wò lénìí kí a jẹ́ olùgbọ́ àti olùṣe ọ̀rọ̀ náà nítorí tí a gbàdúrà lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Ìwé ọ̀run ṣíṣí tí a tẹ ọwọ́ olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè kọ èní ọjọ́ àbámẹ́ta ọjọ́ 16 oṣù kẹjọ. Àkòrí tí a ó gbéyẹ̀wò lénìí sọ wípé máa fi kún ní ìgbà gbogbo apá kẹfà, máa fi kún ní ìgbà gbogbo apá kẹfà. A mú àkọ́sórí wa nínú ìwé Júdà orí kìíní ẹsẹ̀ 20. Júdà orí kìíní ẹsẹ̀ 20. Ṣùgbọ́n ẹ̀yin àyànfẹ́ mi, ẹ fi ìgbàgbọ́ yín tí ẹ mọ̀ jùlọ ṣe odi fún ara yín o, kí ẹ máa gbàdúrà nípa agbára tí ó wà nínú ẹ̀mí mímọ́. Ìgbà tí a mú bíbélì kíkà wa nínú ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ 10 títí dé ẹsẹ̀ 16. Ìwé Kọ́ríńtì kejì, ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ 10 dé 16. Ìwé Kọ́ríńtì kìíní orí ìkejì ẹsẹ̀ 10 títí dé 16. Ṣùgbọ́n Ọlọ́run sì ti wọ́n payá fún wa. Ọlọ́run sì ti sí wọn payá fún wa nípa ẹ̀mí rẹ̀, nítorí ẹ̀mí ní wádìí ohun gbogbo, àní ohun ìjìnlẹ̀ ti Ọlọ́run. Nítorí ta ni nínú ènìyàn tí ó mọ ohun ènìyàn kan bí kò ṣe ẹ̀mí ènìyàn tí ó wà nínú rẹ̀? Bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan tí ó mọ ohun Ọlọ́run bí kò ṣe ẹ̀mí Ọlọ́run. Ṣùgbọ́n àwa ti gbà kì í ṣe ti ayé yìí o, bí kò ṣe ẹ̀mí ti Ọlọ́run, kí àwa kí ó lè mọ ohun tí ó fi fún wa ní oore ọ̀fẹ́ láti ọ̀dọ̀ Ọlọ́run wá. Òun náà tí àwa ti ń sọ kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n ènìyàn, kì í ṣe nínú ọ̀rọ̀ tí ọgbọ́n ènìyàn kò ní o, ṣùgbọ́n ẹni tí ẹ̀mí mímọ́ fi ń kọ́ ni, ẹni tí ó fi ohun ẹ̀mí wé ohun ẹ̀mí. Ṣùgbọ́n ènìyàn nípa ti ara kò gba ohun ti ẹ̀mí Ọlọ́run wọn ni o, nítorí pé wèrè ni wọ́n já sí fún òun, kò sì lè mọ̀ ọ́, nítorí nípa ẹ̀mí ni a fi ń wádìí wọn. Ṣùgbọ́n ẹni tí ó wà nípa ti ẹ̀mí ó ń wádìí ohun gbogbo, ṣùgbọ́n kò sí ẹnikẹ́ni tí ń wádìí rẹ̀, nítorí pé ta ni ó mọ inú Olúwa tí yóò fi máa kọ́ ọ? Ṣùgbọ́n àwa wà ní inú Kristi. Nígbà tí a ó tẹ́tí bẹ̀lẹ̀ jẹ́ láti gbọ́ ohun tí olùṣọ́ àgùntàn yín náà kọ Adéjàre Adébóyè ní fún wa ní èní ọjọ́ àbámẹ́ta. Láàárín ọjọ́ méjì sẹ́yìn mo ti sọ nípa ọ̀rọ̀ Ọlọ́run àti ìjọsìn gẹ́gẹ́ bí àwọn ọ̀nà láti tú bátìrì ẹni ṣe. Lónìí o, màá sọ nípa ọ̀nà mìíràn tó tún lágbára tí o lè fi tú bátìrì ẹ̀mí rẹ ṣe. Èyí ni àdúrà, gbígba àdúrà nínú ẹ̀mí. Tí o bá bá ènìyàn yìí sọ̀rọ̀, wà á ní ìbáṣepọ̀ tó dára pẹ̀lú irú ẹni bẹ́ẹ̀ nígbà tí o bá sọ èdè rẹ̀. Ọ̀nà láti ní ìbáṣepọ̀ pẹ̀lú Ọlọ́run láìsí ìdènà ni láti máa bá sọ̀rọ̀ ní èdè rẹ̀. Gbígba àdúrà nínú ẹ̀mí. Mo tètè ṣe àwárí ní ìbẹ̀rẹ̀ iṣẹ́ ìránṣẹ́ mi pé mo máa wà ní àkókò pẹ̀lú Ọlọ́run nìkan ṣoṣo ní ibi ìkọ̀kọ̀. Yóò ní àyè fún mi ní gbangba tí mo bá ti wà pẹ̀lú rẹ̀ ní ibi ìkọ̀kọ̀. Tí mo bá sì wá ojú rẹ̀ ṣáájú ètò kankan, ó máa ń ṣàfihàn ara rẹ̀. Fún àpẹẹrẹ, nígbàkúgbà tí mo bá múra fún ìsìn ẹ̀mí mímọ́, mo máa ń rí dájú pé mo lo ọjọ́ 3 ní àtilẹ̀kùnmọ́rí pẹ̀lú Ọlọ́run nìkan. Kúrò lọ́dọ̀ ìyàwó mi àti àwọn ọmọ mi, màá dúró dè pẹ̀lú ìyìn rẹ̀ àti wíwọ́ ojú rẹ̀ fún ètò tó ń bọ̀ níwájú mi. Ìwé Àìsáyà orí 40 ẹsẹ̀ 21 sọ pé, ṣùgbọ́n àwọn tó dúró de Olúwa yóò tú agbára wọn ṣe o. Wọn ò fi ìyẹ́ fò bí idì, wọn yóò sáré kì yóò rẹ̀ wọ́n, wọn yóò rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Mo máa ń lo àkókò pẹ̀lú àdúrà nínú ẹ̀mí láti tú bátìrì ẹ̀mí mi ṣe.
lẹ́yìn tí mo bá ti lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí pẹ̀lú Ọlọ́run lọ́sàn-án àti lóru, kódà kí n tó bẹ̀rẹ̀ sí ní wàásùn lọ́pọ̀ ìgbà, ó ti máa ń bẹ̀rẹ̀ sí ní ṣe iṣẹ́ ìyanu. Gbígba àdúrà nínú ẹ̀mí, ó kún ọ fún agbára, ó sì ràn ọ́ lọ́wọ́ láti tẹ̀síwájú láti máa jò fún Ọlọ́run. Àwọn eṣinṣin kò fẹ́ràn ìkòkò gbígbóná rárá o. Nígbà tí ìkòkò bá tutù, wọ́n á rìn, wọ́n á sì ṣeré níbẹ̀. Àmọ́ ṣá, tí a bá ti dá iná sí i, kò ṣeé súnmọ́ fún wọn o. Wọn kì yóò súnmọ́ ibẹ̀ nítorí pé wọn kò lè farada iná. Nígbà tí o bá ń gbàdúrà nínú ẹ̀mí, ò ń gba iná Ọlọ́run sí inú ara rẹ. Ohunkóhun kò sì ní lè ṣe ìbáṣepọ̀ pẹ̀lú rẹ. Òkùnkùn kò ní lè dúró ní àyíká rẹ rárá. Nígbà tí o bá ń gbàdúrà nínú ẹ̀mí, o máa ní agbára. Èyí yóò sì mú ọ jáfáfá nínú ẹ̀mí àti ìmọ̀lára rẹ. Bí o ṣe ń gbàdúrà nínú ẹ̀mí mímọ́, o ní àǹfààní sí àwọn àṣírí tí ọkàn Ọlọ́run, nítorí ẹ̀mí mímọ́ nìkan ni ó mọ ohun àṣírí Ọlọ́run. Ibi Bíbélì kíkà wa tòní, ó sọ fún wa pé nípasẹ̀ ẹ̀mí mímọ́ ni a lè mọ àwọn ohun tí a fi fún wa lọ́fẹ̀ẹ́. Ní gbígba àdúrà nínú ẹ̀mí ló mú wa ní òye àwọn ohun wọ̀nyí. Àwọn àṣírí wọ̀nyí yóò ràn ọ́ lọ́wọ́ láti ní agbára nínú ẹ̀mí. Olùfẹ́, jẹ́ kí gbígba àdúrà nínú ẹ̀mí di àṣà rẹ o. Tí o bá sì ti di àtúnbí ṣùgbọ́n o kò tíì lè gbàdúrà nínú ẹ̀mí, béèrè fún ẹ̀bùn yìí lọ́wọ́ Ọlọ́run lónìí. Kókó ìṣe: lo àkókò láti máa gbàdúrà nínú ẹ̀mí ní gbogbo ọjọ́. Ẹ̀já sọ pé bàbá mi, Olúwa, mo gbàdúrà, ẹ̀mí mímọ́ tí ó tayọ, yọ̀ǹda rẹ̀ sí fún mi àti àwọn tí wọn tí ì ní àǹfààní láti máa gbàdúrà nínú ẹ̀mí. Olúwa, ẹ fún wọn ní èdè tuntun, ẹ sì jẹ́ kí wọ́n lè máa gbàdúrà nínú ẹ̀mí. Àwọn tí ẹ ti fún láǹfààní láti máa gbàdúrà nínú ẹ̀mí, ẹ má ṣe jẹ́ kí wọ́n padà sẹ́yìn o. Bẹ́ẹ̀ ló máa rí o. Lórúkọ Jésù Olúwa wa. Olúwabùkọ́lá Ayako ní orúkọ mi. Ẹ máa bá mi like, ẹ máa share, kẹ́ máa comment nípa ẹ̀ kí àwọn èèyàn kí wọ́n lè jẹ àǹfààní ọ̀run ṣíṣí Yorùbá. Ó dàbọ̀.